àgbèlágbè jẹ́ o èyí tó bá daṣọ òyìnbó orí láyé ń pè ní ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ń wá rèé kì í bá wọn ròde ìbànújẹ́ aládéméjì mo gbéra pa òdìlé ọlọ́jọ́ bí òní màmá kristiana ìtànlá ayádéwùmí ọmọ orí òkè sóun lọ lọ́jọ́ bí òní ò jàre ó sọdún ọdún yìí o àṣeyí sàmọ́dún o lágbára ọlọ́run ọba òní mọ̀kòrò ọlọ́jọ́ bí òní ó dùn tán ó fi dúndùn wú ni ìwọ gẹ́gẹ́ la àbámọ̀ pè ní SAN senior abiyamọ of Nigeria ìyá Fọláṣadé ìyá Bùkọ́lá ìyá Adéníyì ìyá Adébọ́lá ìyá Tèmíládé máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ìbùkún ni fún ọ nílùú ìbùkún ni fún ọ lóko ìbùkún ni fún ọ tó o bá ń jáde ìbùkún ni fún ọ tó o bá ń wọlé ó ní ìbejì lọ́lọ́jọ́ bí òní bó ti ń sọjọ́ bí rẹ ó náà làbúrò rẹ Ọlábímpé Olúfẹ́mi ọmọ orí òkè ìyá Bùkọ́lá ìyá Tèmítọ́pẹ́ ìyá Emmanuel ìyá Janet náà ń sọjọ́ bíi tiẹ̀ náà lónìí o gbogbo ọjọ́ karùn-ún oṣù karùn-ún ló ń sọ nípa ọjọ́ bí ẹ̀yin méjèèjì tẹ̀gbọ́n tàbúrò lọ́lọ́jọ́ bí òní ẹ̀yin gangan lọmọ wọn níjẹ̀bú Jẹ̀ṣà Ìjẹ̀bú Ègbòrò ọmọ olúlé owó àṣèyí sàmọ́dún o àṣàmọ́dún sẹ̀mí sọlá ìwé wẹrẹ sóní ìyọ́ parun ọkùnrin òlọ́lá mìíràn lẹ́yìn ọ̀gọ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kó tọmọdé tàgbà mọ́ra ló ń fún yíyí láwùjọ Kristiana Àtọlábímpé bẹ́ẹ̀ ṣe ń sọdún yìí o ẹ ó sọ̀pọ̀ rẹ̀ láyé ẹ ó sọ̀pọ̀ rẹ̀ láàyè bẹ́tì yín bá ń já ọmọ ní ń perí ìyá rẹ̀ kò sì pé sáì ga Adéníyì Adéwùmí ló ní kí n mọ̀ kí yín o fàyẹyẹ orí kádùn mi tó tún kò.